Báwo ni? Ẹ mú wa pa. Gbà. Nínú yìí méjì. Mo fẹ́ kó lòdù ẹ̀ ni. Fún kíni ẹ̀? Mo fẹ́ kó ṣe kíní ìdíje tí wọ́n ṣe nínú tẹlifíṣàn lánàá yẹn tó ń jẹ owó ńláńlá bíi 200,000. Ṣé bí èmi lẹ́nu ẹ̀? Mi ò ń lo nẹ́tíwọ̀kì yìí. Ọkàn mi dẹ̀ sọ fún mi pé wàá jẹ ju 200,000 lọ. Pààlà tí màá ṣe ń sìn. Màá lò dẹ̀ sí fún mi. Màá wá pè wọ́n. So ìgbà á lè bá wọn sọ̀rọ̀. Tí a sọ yẹn náà ló máa ń ṣọ́ra mi ti yẹn sí. Báyọ̀, ṣó fẹ́ pa mí ni? Oyún ẹlẹ́kẹfà rèé tí mo ti ṣẹ́. Báyọ̀ má pa mí náà. Ṣé o mọ̀ wípé oyún ṣíṣẹ́ yìí ó lè lẹ́yìn ni? Báyọ̀ má pa mí. I can't afford to terminate this pregnancy again. Ó máa ṣe ni. Ṣé pẹ̀lú pé mi ò níṣẹ́ lọ́wọ́ ara yìí náà ló fẹ́ ká lọ bímọ? Ṣé ìwọ ń ronú ara ni? Báyọ̀, mi ò kí ń ronú rárá. Mi ò ní ronú kankan bí mo ṣe wà yìí. Sórí alákàn ni mi lọ́wọ́ tí mo wà yìí. Báyọ̀, mi ò ní ronú. Mi ò lè ṣẹ́ oyún torí mo máa ń sọ fún ẹ Báyọ̀ wípé kó máa lo rọ́bà dáàbòbò. Ó máa kọ̀ wá fàkékọrí. Wàá máa sọ pé sharpman ẹ́. Ó ti wá dòun sìn. Ó wá ń sọ fún mi pé kí n lọ ṣẹ́yún. Báyọ̀, mi ò lè ṣẹ́yún. Mi ò lè ṣẹ́. Ọmọ kan tá a bá ṣe ń sìn lẹ́yìn tá a bá ti ṣe ilé ìtàn mo promise ẹ condom la máa lò ṣó ti yẹn sìn. Condom kò lè ṣiṣẹ́ mọ́. Báyọ̀, mi ò lè ṣẹ́ oyún ni mo sọ yẹn. O ní choice o ní choice lẹ́yìn kò ṣẹ́ oyún yẹn o ní choice lẹ́yìn mi sílẹ̀ láti gbéyàwó sílé sí mi ṣe wà. Kí ló dé kí ló ṣẹlẹ̀ náà? Ọdún náà mi pọ̀ sí i. Ẹ bá mi kìlọ̀ fún Báyọ̀ o. Ṣé ló tún sọ pé kí n wá lọ ṣẹ́yún mi? Ẹ bá mi kìlọ̀ fún ọ, mi lè ṣẹ́yún ọ. Look. O láti calm down, o láti take it easy now. Everyone no ma understand feelings tiẹ̀. O ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oyún fún ẹ náà. Ó yà wèrè ni. Ọ̀rọ̀ mi ló sọ fún mi náà. Mi kò tó yẹn, kò tó jà. Advice mo kàn fún ẹ bí ọ̀rẹ́. Àbí? Báyọ̀ tẹ̀ lónà. Kí ni nǹkan tó ní fún Kíkẹ́ náà ṣe o fẹ́ fẹ́ ni àbùkàn bá ṣeré? Now you are talking. Sórí Kíkẹ́ bó ṣe wà mo nífẹ̀ẹ́ gan mo lè fẹ́ ni but mi ti fẹ́ kó bímọ fún mi sí ṣe wọn náà wo condition tá a wà yìí ni ṣé pẹ̀lú pé kò síṣẹ́ lọ́wọ́ wa yìí náà ni màá ní mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ bímọ pẹ̀lú pé kí n gbèrò ṣé ìwọ náà ronú sí ni ṣé pẹ̀lú pé a jọ ń gbénu yàrá kan yìí náà sí ni màá ní mo fẹ́ gbéyàwó wá síbẹ̀ mo fẹ́ gbọ́mọ síbẹ̀ tí ò bá jẹ́ pé bóyá ìwọ máa ń lọ síbi iṣẹ́ ó máa ń gbóúnjẹ wálé lẹ́kọ̀ọ̀kan tí máa ń rí jẹ ebi á máa ti lò mí gan pa. Only point lápá kan and on the other side only point kankan. Only point because pé condition ta wà àti pé kò sí share and everything ó yé mi pé kò yẹ kí wọ́n ronú pé wọ́n fẹ́ fẹ́yàwó àbí yọ̀ ń bímọ but the other end ni ìgbà tó kì í ṣọmọdé ẹni tó níyàwó ń légbó ẹ̀yìn ìgbà tí wọ́n mọ̀ pé o ò tí ì ready ìwọ náà ṣe ń lọ straight tó for two things ká má rí irú àwọn ọ̀rọ̀ oyún tó fàjà ń sìn àbí kí ọlọ́màjẹ kárí kó lọ ní àrùn kan tó wá di pé ó máa fa wàhálà sí sára ẹ̀ then importantly ẹ kó máa ro condition ọ̀nà Kíkẹ́ kó rò pé ẹ̀ tó ṣẹ́yún ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà tí kò bá lọ affect womb ẹ̀ nǹkan tó di pé ẹ̀rọ ní ìṣòro later. ó ṣe gan ó ṣe o thank you. Make any sense? Mean. Hello.